Nakibul Ashrafi tàná rahimahullah. àṣírí wọn òun náà ni Maulana Nakibul Ashrafi tòní. Ìlò ayé tí Nakibu ń lo ayé ni láti 20 ọdún ó di méjì 20 ọdún di méjì báyìí àbí ṣe ń lọ kẹta ó ti yé báwọn àtàmọ̀ kó 20 ọdún àti méjì ti kọjá 20 ọdún àti méjì ọ̀hún gbogbo tí ń jẹ́ khilafa khalifa tó bá lo ọdún mẹ́wàá tọ́rọ́jú lo ọdún mẹ́wàá lórí àléfà bàbá rẹ̀ Masha Allah. lẹ́yìn ọdún mẹ́wàá ohun tí nǹkan yẹn ọba ti yin gẹ tí ó dàrú after ọdún mẹ́wàá tá a bẹ̀rẹ̀ sí ka 11 tí kìíní yẹn wá ń ga sí bàbá tó kú ń bẹ̀ lánàá lò ó dání. Allahu akbaru. Bàbá tàná ló dáa. òun lọ da Akramakumullah. ọgbọ́n Àgbọ́yé bàbá. lẹ́yìn bàbá tàná dání Akramakumullah. ọwọ́ rí ọmọ tó dáa fi kalẹ̀ Masha Allah. ẹlòmíín lè dáa níwọ̀nba àmọ́ kò ní rọ́mọ tó dáa fi ilẹ̀ ọlọ́run a máa fi sọ àdánwò fẹ́ lòmíín Subhanallah. ọ̀tọ̀ ní ká ṣiṣẹ́ rí ọ̀tọ̀ ní ká lọ àníyàn rí Allahu iṣẹ́ rí àtàníyàn rí wọn jọra wọn o àmọ́ àníyàn rí ju iṣẹ́ rí lọ Masha Allah. Habibakumullah. kí mọ̀ pé Àníyàn rí ju sẹ́rí. bàbá Nakibul Ashrafi tàná wọ́n ṣiṣẹ́ rí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n jogún bá ó ti yé báwọn Naam. àmọ́ wọ́n á fi àníyàn rí wọ́n yẹ bíúdi iṣẹ́ ọ̀hún Allahu akbar. òun ni wọ́n yẹrù Masha Allah. ó jẹ́ kí ìjogún ìjẹ́ khalifa lẹ́yìn wọn wọ́n wá já sí wípé inú ìkúnwọ́ ọlọ́run ní wà Masha Allah. kí làníyàn náà tí wọ́n lò Naam. Maulana Nakibul Ashrafi tàná Rahimahullah. wọ́n fi àníyàn dáadáa àti ìdúró lẹ́yìn àfẹ́ ni wọ́n fi bá bàbá Mudiru lò Masha Allah. láti gbà Sheikh Adamu ti kú inú ẹni tí ṣáájú lánàá fún bàbá tàná Masha Allah. bí wọ́n ṣáájú ogun fún bàbá Sheikh Adam ní bàbá Nakibul Ashrafi wà wájú ni wọ́n máa ń wà àwọn ìwà láàrin Allahu nínú àwọn tí kọ́ dúró wípé ọ̀fà tí wọ́n bá ta àfà wà ní kọ́ bá Allahu akbar. bàbá tàná tó wá kú tán Sheikh Adamu kú tán bàbá Nakibul Ashrafi ò tó wá wípé tọ́ ńgbà àfà mi ti kú tán jẹ́mi náà lè dá dúró dáúlà tèmi tí bàbá Nakibul Ashrafi fi lo ayé tán wọn ò dá dáúlà lò wọ́n lo dáúlà àwọn lẹ́yìn bàbá Lágége náà ni Allahu akbar. Tó lẹ́yìn àfà. Nakibul bàbá tàná ò dádúró títí tí wọ́n fi lò ó tán wọ́n sì lò ó lẹ́yìn àfà àwọn náà ni Masha wọ́n Allah. kú lérí ẹ̀mí bọ́ lọ́rùn wọn lérí wípé wọ́n dúró ti ṣe àfà wọn ojú ogun bàbá Nakibul Ashrafi tàná wà ojú ogun wọn wà pé nǹkan kan ò ní sọmọ àfà mi ojú ogun ọ̀hún náà ni wọ́n ti jù àṣeyálẹ̀ Allahu akbar. Rahimahullah. rahimahullah rahmatan wasi'a wọ́n wá jùúlẹ̀ tán ọmọ wa gbé Wallahi. ọmọ tó yẹ kí bàbá tó bí èrí pé ń jagun àfà rẹ̀ lọ́wọ́ ń fọ́lọ́ àfà rẹ̀ pé nǹkan kan ò ní sàfà mi lójúlẹ̀ báwo ni pé ń tó kù náà ẹ̀kọ́ ọmọ ọ̀sá ni pé ń tó ṣe bàbá wọn tó gbọ́dọ̀ ṣe ọmọ náà wá dúró wípé ọba yẹ pé ń tó ṣe bàbá mi nu ebi ó gbé edéni tó jùúlẹ̀ àṣíá tí bàbá mi jùúlẹ̀ ni èmi ọmọ rẹ̀ má àkìláti sì ní La ilaha illallah. ọgbọ́n má àkìláti sì ní Bí mo ti wà lásìkò tí bàbá mi lọ yìí. ebi mo ti wà yìí ọ̀nà ọ gbé àṣíá tí bàbá mi gbé lọ́wọ́ tó jùúlẹ̀ Masha Allah. èmi náà wá fi ẹ̀mí mi lẹ̀ fún Sheikh Adam mo sì filẹ̀ fún bàbá Mudirul Markaz lónìí wájú ni Maulana Nakibul Ashrafi wà ní gbogbo tí ń jẹ́ lè sàláti látòkè àtẹ̀bú àti gbogbo ẹ̀ nípa kí a fi ẹ̀mí ẹni kalẹ̀ fún Sheikh Adam Masha Allah. Bẹ́ẹ̀ni. ọ̀kanu Ayakumullah. Maulana Nakibul Ashrafi tàná sáfù lé àfàǹdá wọ́n sáfù sẹ bàbá tó bí wọn lérí iṣẹ́ ọ̀hún náà ní títà tó dé nǹkan méjì tí wọ́n ń sáfù gbà náà nù Allahu akbar. Nakibul Ashrafi tún dìde wípé bí n ti ń sáfù ti Sheikh Adam tí bàbá mi sáfù èyí tó máa sáfù ti lé àfàǹdá náà tó jẹ́ ti àwọn àjìdádùn mi èyí tí bàbá mi náà sáfù ti lọ ó wá gbé méjèèjì lọ́wọ́ ogun méjèèjì ni wọ́n ń jà bí ti ń jagun ti bàbá Lágége nísìn ń jagun ti lé àfàǹdá Masha Allah. Akramakumullah. ọlọ́run wá gbé Nakibu ni wọ́n ń sọ pé ni wọ́n ń fi hàn Nakibu tó ní wípé n tó ń ṣe òun dùn mọ́ ni. Masha Allah. Baghdad tí náà Maulana Nakibul Ashrafi wá ń lọ tí wọ́n ń kó àwọn èèyàn lọ bí 10 bí 20 nísìnyí Naam. àyíbẹ̀ kọ́ ni Bẹ́ẹ̀ni bàbá. àwọn tàná gbìyànjú rẹ̀ láwọn tó bí wọ́n gbìyànjú ẹ̀ àmọ́ lọ́wọ́ ọ̀yọ̀ǹda Allahu akbar. òun lọ́yọ̀ǹda fọmọ yìí Nam lọ́la bàbá. Nakibu wá ní ààyè ní Baghdad nílùú Sheikh Abdul Qadir gan bàbá tí wàá débẹ̀ wọn àwẹ̀ kọ́ mu rẹ̀ Nakibu láyè tiẹ̀ tí wọ́n fi kalẹ̀ fún lọ́hùn ó sì nípa tiẹ̀ tí ń kó ní Baghdad lọ́hùn Masha Allah. tọ́lọ́run wá ń dáhùn àbí ọ̀dáhùn báyìí Ń dáhùn bàbá. àyíbẹ̀ kọ́ Ń dáhùn. bọ́lọ̀ ti wá ṣe fún Nakibul Ashrafi yìí àwọn náà tún wá ń ṣiṣẹ́ kalẹ̀ wọ́n ti wá parí iṣẹ́ kalẹ̀ fọ́mọ Allahu akbar. gbọ́ Ayakumullah. òun Nakibu fi ń wípé mo ti já gbogbo ogun ṣẹ́ ogun gẹ̀kan kù fọ́mọ ẹ̀hún ni wípé tí ń bá lọ tán kò sí pé àwọn ọmọ tèmi ò tún jagun mọ́ káwọn ọmọ kọ́ máa yọ̀ lọ́lọ́kù Masha Allah. Nakibu lọ́ máa ń tọ́jà lógun Wallahi. kọ́rọ̀ ni ó tó jáde Masha Allah. Bẹ́ẹ̀ni. àmọ́ bí Nakibu bá wá ń já sí wípé àwọn àkọ́ bá wípé àṣejù Nakibu pọ̀ àwọn tí ó bá lápẹjù Nakibu pọ̀ nínú kọjá sí wípé torí wípé nǹkan kan fẹ́ ta lélẹ̀ Sheikh Adam tí Nakibu dìfẹ́ǹdì ẹ̀
àbí nǹkan kan fẹ́ ta lé ilé àfàǹdá àbí ìjọba àfàǹdá tó gbé kalẹ̀ ṣé kàdíríyà yìí nǹkan kan fẹ́ ta lé tí nàkíbù wa ní nǹkan kan ò ní ta lé tó wá ń dìfẹ́ǹdì ẹ̀ òun la yóò fi wípé wàhálà nàkíbù pọ̀ ọmọ àlè lọmọ tí àwọn bàbá rẹ̀ gbéṣẹ́ kalẹ̀ náà wá fẹ́ bíṣẹ́ àwọn bàbá rẹ̀ wò tọ́wọ́ adákẹ́ tọ́wọ́ ní ẹ̀fín wọn lẹ́yìn fẹ́ràn wàhálà ilé ibú ọmọ nù La ilaha illallah. àbí ẹ̀fẹ́ wọn kọ àbí ọ fẹ́ràn wàhálà kọ ọ̀dàlẹ̀ àwọn tó bí ọ ní nàkíbù ọ̀dàlẹ̀ àwọn tó bí ẹ̀fẹ́ wàhálà ọ̀fẹ́ wàhálà bò àwọn tó gbéṣẹ́ kalẹ̀ wàhálà àwọn gbéṣẹ́ kalẹ̀ wàhálà ni wọ́n ó fi hódi ẹ̀ kí mùdírù ká bá mùdírù wàhálà wọn ọ̀fẹ́ wàhálà tí márùkà tó débi ó dé kí nàkíbù wàhálà wọn ọ̀fẹ́ wàhálà iṣẹ́ bàbá wọn ò ní débi ó dé wọn mélòó èèyàn ló fẹ́ kí mọ̀lá nàkíbù làṣọ́rá fi orí bẹ̀ wọn ṣe mọ́ tí ń ṣe yìí èèyàn wọn ò tó nǹkan àfojúfẹ́ni lọ́pọ̀ má fi ọkàn fẹ́ni ńgbọ́ ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ tó ìjà sí wípé bó ti rí nù ní àwa ń fọ́lò nàkíbù làṣọ́rá bá a ti fọ́lò àwọn tó bí wa lánàá à ń tẹ̀lé lé àfàǹdá bá a ti tẹ̀lé wọn lánàá a ti ń tẹ̀lé bàbá nàkíbù làṣọ́rá bíi tànà a tún tẹ̀lé tòní bá a ti ń tẹ̀lé wọn à ń sọ ọ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹnu àti gbogbo ara wa táwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ ọba wa rí bẹ́ẹ̀ kí wọn lánàá kí bọ̀dà sàláfì ọmọ wípé ìkún ọlọ́run ní ń bẹ pẹ̀lú àwọn lórí ọ̀rọ̀ àfàǹdá sàláàtì báwo ni ogún bàbá mi táwọn èèyàn fẹ́ dọ́là rẹ̀ rú tábàǹdá ṣe wàhálà kàdíríà gbogbo tí ń jẹ́lẹ̀ yorùbá rìásà kàdíríà àti kìíyàdà rẹ̀ tó jẹ́ pé ọwọ́ àfàǹdá lọ́wọ́ àlànà tí òṣòǹtọ̀ ń gbà tá àfàǹdá ń bẹ wọ́n wípé ńgbà náà àfàǹdá di Kwara múmọ́múlẹ̀ yorùbá lọ́wọ́ kò sẹ́ni ó tó bẹ̀ láti àfàǹdá ń bẹ kí ló fi kún àfàǹdá ló gbé kàdíríà lọ́nà ajáde síta fún gbogbo ayé táyé fi rí ìtàn ẹ̀tẹ́wọ́ gbà òun lè dọ̀bẹ̀ fún wa lónìí so kìíyàdà yẹn méjì ni wọ́n fẹ́ gbá wọlé nílọrin wọ́n fẹ́ gbá kìíyàdà kàdíríà wọlé wọ́n sì fẹ́ gbá kìíyàdà mímọ́ ti ṣe kàádámọ̀ náà wọlé wọ́n fẹ́ yọwọ́ ṣe àdámọ̀ kún lẹ̀ yorùbá wọ́n fẹ́ yọwọ́ kàdíríà tàfàǹdá kún lẹ̀ yorùbá ọgbọ bí baba alágége tòní bá wá ń wí pé ẹ lè yọwọ́ ṣe kàádámọ̀ kúrò níbi ìmọ̀ ọ̀làjú tó dé òní òun là kọ́kọ́ ẹ̀ ẹnìkan ò sì lè yọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà kíbu náà mọ̀ wípé bẹ́ẹ̀ lẹ́ lè yọwọ́ àfàǹdá náà kúrò ń bi kàdíríà lẹ̀ yorùbá lónìí òun náà máa dìfẹ́ǹdì ilé àfàǹdá yóò sì máa dìfẹ́ǹdì ilé ṣe kàádámọ̀ kọ bí kinní òun ti bó ti lọ́nu ni ok bí àwọn nǹkan báyìí bá wá tó wá dàbí iṣẹ́ máa kí páàtì ti nàkíbù nu wípé nàkíbù kú ọmọ ọkọ bẹ́ẹ̀ ni bàbá ó kú báwọn bàbá tó bí tí ṣe ó kú àyè sọmáàlì ó kú ìjọ bàbá tó bí wọn tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá já sí wípé irú nǹkan yìí ó ti wá di wípé àwọn èèyàn ti wá lọ látara àwọn èèyàn ó fi wá di nǹkan tí inú ilé ó fi tún wá kọjú síra wọn ọgbọ yẹ máa pa ti yanjú èyí ọwọ́ di pé àwọn èèyàn tó wá ń lọ inú àwọn èèyàn máa wá dùn wípé àwọn olè náà á wá gẹ́ẹ̀tì wọn báyìí wọ́n bá wá jẹ́ pé báwọn ni èyí tí wọ́n fi wá ní gẹ́ẹ̀tì wa ni ká sọ pé àfùwà ya fadilatan nakib. bàbá wa nàkí ẹ fọwọ́wọ́nú. ẹ dákun àfùwà ya fadilatan nakib. ẹ fi èdèkùn ẹ fi dé gbogbo ara. àfùwà ya fadilatan nakib. ẹ dákun bá wa ṣàmójúkú. ẹ dákun torí ọlọ́run kí gbogbo ẹ̀ ọlọ́run ó yanjú gbogbo ẹ̀ kó yanjú léyà yín káwọn ará òkèèrè ọmọ wa kó wa lẹ́rú